Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin olùgbọ́ wa nílé. A kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. Èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ apòògùn GB Gbọ́láhàn Fábíyì. Láti àjọ MOPCARE fún àwọn àgbà wa. Lónìí, a ó sọ̀rọ̀ lórí ìhà tí a kọ sí ètò ìlera wa tàbí ìhùwàsí èyí tí ó lè ran àjíǹde ara wa lọ́wọ́ tàbí tí ó lè ṣokùnfà ìlera. Ọ̀nà méjì ni wọ́n pín sí. Ìkíní látọwọ́ àwọn àgbàlagbà wa fúnra wọn, ìkejì láti ọwọ́ àwọn ọmọ wọn àti olùtọ́jú wọn. Ọ̀rọ̀ àyẹ̀wò lóòrèkóòrè ń bá wa sọ ní ìsìn. Ìhà tí a kọ sí àyẹ̀wò ara wa, ó tọ́ ó yẹ kí a máa ṣe àyẹ̀wò ráńpẹ́ lóòrèkóòrè. Àwọn tí ó wọ́pọ̀ jù ni àyẹ̀wò ìfúnpá, ìtọ̀ ṣúgà, ti ibà. Àwọn mìíràn máa ń ṣe àyẹ̀wò ojú, àyẹ̀wò ẹ̀jẹ̀, àyẹ̀wò ìtọ̀. Ìyẹn ni tí wọ́n fi ń wò bóyá èròjà tí ó wà nínú ìtọ̀ wa dúró déédéé tàbí ó kù díẹ̀ káàtó tàbí ó pọ̀ ju bí ó ti yẹ lọ. Eléyìí ní í ṣe pẹ̀lú bí àgọ́ ara wa, kíndìnrín, nǹkan bí wọ́n ṣe dúró sí àti bí wọ́n ṣe ń ṣe sí. Àwọn àyẹ̀wò yìí la fi ń gbọ́ ohùn ara. Àgọ́ ara wa máa ń sọ̀rọ̀ o, kódà ó máa ń sọ ju ọ̀rọ̀ lọ. Àwọn àyẹ̀wò kéékèèké báyìí wọ́n wúlò púpọ̀. Ó máa ń jẹ́ kí a tètè dẹ́kun àìlera lásìkò. Àfẹ̀mọ́júmọ́ ni adìyẹ ti ń jáde láti wá oúnjẹ òòjọ́ rẹ̀ o. Ìjáfara ó léwu. Àwọn kan á máa rò wípé èèwọ̀ ni láti lọ ṣe àyẹ̀wò tàbí láti lọ sí ilé ìwòsàn. Wọ́n á ní ilé ìwòsàn ò dáa o, ó dáa. Èló la wá ní lọ́wọ́ tí à ń búyà ọlọ́pàá. Wọ́n á ní ìyá alágbájá lọ sí ilé ìwòsàn. Báyìí ló ṣe rí fún àti ìyá tàmẹ́dù. Ṣé rí, ọ̀rọ̀ ìlera nígbà míì ó ju àìsàn tí ó ń jẹyọ lọ́wọ́lọ́wọ́ lọ. Nǹkan mìíràn ti bọra ju ohun tí a rò lọ. Ó ti gbilẹ̀ sára ju bẹ́ẹ̀ lọ. Wọ́n á sọ wípé ṣe borí fífọ́ lásán ni. Kì í ṣe orí fífọ́ lásán gbà mìíràn o. Ìdí tí a ṣe gbé ètò ìkàlẹ̀ nìyí, tí a sì ń gbà yín níyànjú lórí kí a kọ ìhà tí ó tọ́ sí ètò ìlera wa. Ọ̀rọ̀ kejì ni ìta ń sọ nípa àwọn ọmọ àti àwọn olùtọ́jú àwọn àgbà wa. Ẹ̀tọ́ wa ni láti mójútó ìlera àwọn àgbà wa. Àwọn kan lè má rí àyè lọ títí, ṣùgbọ́n a lè wá olùtọ́jú fún àwọn àgbà wa. Kò bú ìkún wa bí àwọn òbí wa ò bá rí olùtọ́jú, tí wọ́n bá rí ìtọ́jú tó péye. Àìrí ẹni bẹ̀ wọ́n wò, àìrí olùránníṣẹ́, olùbásọ̀rọ̀, yìí máa ń ṣokùnfà àìsàn, yìí máa ń ṣokùnfà ẹ̀dùn ọkàn, yìí máa ń fa ìwà pálapàla tí àwọn alábàágbé tàbí àwọn aládùúgbò àwọn àgbà wa lè wù sí wọn. Àwọn kan á wí pé, èmi ti kọ̀ ìyá mi sílẹ̀ o. Ìmíràn á wí pé, èmi kò fẹ́ rí bàbá mi mọ́. Ní àkọ́ṣẹ́dáyé wa, a gbọ́dọ̀ mọ̀ wípé àníyàn wa òyàn òbí fún ara wa o. Àníyàn wa òyàn. Bó ti wù Olúwa ló ṣe ń ṣọlá ẹ̀. Òun ló yan òbí fún wa. Òun náà ló sì tún yàn wá lé wọn lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàgbé àná, ká lè rí tèmi ṣe. Bí ká mọ̀ wípé bí ajá wa ò bá rí kì í gbó o. Àwọn ọ̀rọ̀ tí à ń sọ yìí, ó tayọ látàrí ìrírí àwọn ènìyàn tí a mọ̀ tó ń ṣẹlẹ̀ sí wọn. Àfàìmọ̀ kí ó má tiẹ̀ máa ta bá àwọn kan tó ń gbọ́ mi báyìí. Níjọ̀wọ́ ní ìyá ṣe ń ro bí a ṣe lè bẹ àgbàlagbà ọmọ bàbá wa kan pé kí ó jọ̀wọ́, kí ó fi èdénú, kí ó dáríjì bàbá rẹ̀, kí ìyá má bàa rán bàbá rẹ̀ lọ sí ọ̀run alákejì. Nítorí pé ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ èkúté ò rẹ́ni fẹjọ́ ológbò sùn. Kò sẹ́ni tí ìwà ẹ̀ kù díẹ̀ káàtó o. Àmọ́ ṣá, a ò gbọ́dọ̀ fi ibi san ibi. Ẹni tó bá lẹ́mìí ìdáríjì, òun náà á rí ìdáríjì gbà. Kí ló wá dé? Àwa kọ́ ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí. Ọ̀nà mìíràn ó tí a lè gbé gbà. Kí a má ṣe gbàgbé pé kò sí ohun tuntun lábẹ́ ọ̀run. Pékélé, arúgbó jẹ gbèsè ta ni ó san? Àwọn ọmọ náà ni ó san. Àwọn kan á ní wípé bàbá mi nà ìyá mi. Ìyá mi kọ̀ mí sílẹ̀ nígbà ìwé mi, ó sì bá bàbá mi lọ. Àìrí eléyìí rí, a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. A ò ní wípé ó dára bí àwọn òbí wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe. A ò ní wípé àwọn ìwà tí wọ́n wù ó dára tó, ṣùgbọ́n ṣá, ẹ jẹ́ ká gbàgbé àná. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ìmọ́lẹ̀ kí òkùnkùn má bàa gbilẹ̀ sí. Nítorí náà, ìwọ tó ń gbọ́ mi, tí o ti kọ bàbá rẹ sílẹ̀ tàbí ìyá rẹ sílẹ̀, pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o. Àwọn ìrírí tó tayọ látọwọ́ àṣedédé àwọn bàbá wa tàbí ìyá wa yìí máa ń dá ènìyàn lọ́gbẹ́ ọkàn nínú ọkàn ìyá rẹ̀. Mo ń béèrè lọ́wọ́ èèyàn kan wípé, ǹjẹ́ ìwọ náà ti máa gbẹ́nu lé nínú ìyàwó rẹ tàbí irú ìwà tí bàbá rẹ wù sí àwọn ọmọ rẹ bí? Wọ́n á wí pé pẹ́rẹ́ o, ṣùgbọ́n ó bá rí bẹ́ẹ̀, kí ló dé tí a kò fi dáríjì wọn? Kí ni ìdáríjì ní í ṣe pẹ̀lú ìlera wọn? Ó ní í ṣe bí a kò bá tọ́jú wọn, ìlera wọn ò lè dúró, àìlera á bọ́ sí i. Wọ́n á kú láìpẹ́ ọjọ́. A gbọ́dọ̀ tọ́jú àwọn àgbà wa. Kò sí ẹ̀ṣẹ̀ tí kò ní dáríjì. Kí a dáríjì wọn o. Àyẹ̀wò tí a ń sọ yìí ṣe pàtàkì gan-an. A ò fẹ́ wàhálà tí ò tọ́ kí ó máa ṣẹlẹ̀ sáwọn àgbà wa mọ́. Àwọn ènìyàn máa ṣaláìsí látàrí nǹkan tí ò tó nǹkan tí ọ̀nà àbáyọ ti wà fún. Látàrí àìmọ̀, bíi kí ṣúgà ti ga jù nínú ẹ̀jẹ̀ kí wọ́n má tètè mọ̀. Àwọn kan á máa wí pé kò rọrùn láti máa bẹ àwọn àgbà wọn wò, pé wàhálà wọn ti pọ̀ jù. Nígbà mìíràn òótọ́ ni wọ́n ń sọ. Fún àwọn àgbàlagbà wa, a gbọ́dọ̀ mọ̀ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa. Ó yẹ kí a dín ọ̀rọ̀ àtúntún sọ wa, ó yẹ ká dínkù. Káyé ṣe á kò.
káwa náà gbàgbé ọ̀rọ̀ àná, káwa náà fi èdénú, ká fi ọ̀rọ̀ àtẹnumọ́ sílẹ̀. Ọ̀rọ̀ àná ti lọ, omi tuntun ti rú. Èyí bá àwọn àgbàlagbà wa wí. A ní àpẹẹrẹ oríṣiríṣi ní kí àgbàlagbà máa kanra tí ó pọ̀ jù. Ọ̀rọ̀ tí wọ́n ti yanjú kán ní kò níyanjú. Nǹkan tí ò ṣeé ṣe kán ní kán ṣe. Ó ti ṣàṣemáṣe, àfi ká ṣe kíni, àfi ká dáríjì. Eléyìí máa ń kó bá ìlera àwọn àgbàlagbà tó má ti dàgbà. Kò ń jẹ́ kán rẹ́ni bá sọ̀rọ̀, kò ń jẹ́ kán rẹ́ni bá wí. Àwọn ọmọ, ìdáríjì rẹ ni ó fi hàn wípé ìyípadà ti tún ti dé bá wọ gan-an fúnra rẹ̀. Bí o kò bá fi kún ìmọ̀ àti òye rẹ, àfàìmọ̀ kíwọ náà má ṣe irú rẹ̀ lọ́nà kan tàbí òmíràn. Ọgbẹ́ àìṣedédé àwọn òbí rẹ tí kò tí ì jiná nínú rẹ yóò búrẹ́kẹ́ jáde bó pẹ́ bóyá sórí ìwọ tàbí orí àwọn ọmọ rẹ. Àwọn àgbà wa máa wí pé wọ́n ná arúgbó ṣogerí o, àkísà ló gbà rí. Èlùbọ́ ṣe ègbodò rí. Ọ̀gọ́mọ̀ tó ń fi ìgbágóṣe ẹ̀yẹ, òun náà ń bọ̀ wá di ohun àgbélẹ̀ ẹ̀já dátọ́mì díẹ̀. Mọ̀ǹgúdú fi jẹ ẹ̀fọ́ kú o, mọ̀ǹgúdú fi jẹ mọ̀ǹgúdú wá gbogbo rẹ́ni tí ó jẹun o, ayé le o. Ọ̀rẹ́ mi yé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀rẹ́ mi yé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lórí ètò wa náà, ètò bọ́jọ́ tí ń dá iná là ṣe wà o. láti àjọ Mopcare fún àwọn àgbà. À ń fi àkókò yìí fi tó wa létí wípé a dá ètò yìí sílẹ̀ láti lè ran ara wa lọ́wọ́ ni, pàápàá àwọn àgbà wa, àwọn ọmọ wọn àti àwọn olùtọ́jú wọn. Ẹni tí kò bá mọ̀ ọjọ́ kì í jìnnà sọ nílùú o. Kí a máa tẹ́tí léko láti máa gbọ́ ètò yìí lóòrèkóòrè, àti wípé kí a tètè bá àwọn elétò ìlera wa sọ̀rọ̀ lórí àwọn àyípadà tí ó ṣe àjèjì lára wa. Ó dáa náà, àfi kí a kàdé ètò tòní nílẹ̀. Mo nígbàgbọ́ wípé a ti rí nǹkan kan dìmú tàbí òmíràn. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare educational series wa ni o. Àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni ò jáyé ogún. Ẹlẹ́gbẹ́ mo ní mo bẹ̀rù àgbà.